wọ́n sọdá kí iléeṣẹ́ ọlọ́pàá tá a gbọ́kànlé pé bóyá àwọn ni wọ́n mọ̀ gbèjà wájà lórílẹ̀‐èdè níbi àwọn kankan kọ̀ọ̀kan kó tún wá mọ̀ gbàbọ̀dé. Ohun tó ṣẹlẹ̀ sí bàbá Quadri Ọlásùnkànmí tí pásítọ̀ alàgbà bójú wò kò wo kò ipa àtọmọ rẹ̀ ó lágbára o. tá a bá sọ fún yín pé wọ́n ti fẹ́ dọ̀rọ̀ ẹ̀rú mọ́ bàbá yìí lọ́wọ́, kódà bàbá yìí ń sunkún wọ̀rùwọ̀rù tó ẹ má gbàlagbà tágbàlagbà fi ń sunkún bí ọmọ èké ẹ ti mọ̀ pé nǹkan ti bá nǹkan ti ṣẹlẹ̀ mẹ́wàá ti ṣẹlẹ̀. Ìkúnlẹ̀ abiyamọ o. Ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá tá a sì fọkàn tán yín, bàbá wa IG Ẹgbẹ́tókun, ẹ dá sọ́rọ̀ eléyìí o. Kọmíṣánná ìpínlẹ̀ Èkó, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, bẹ́ẹ̀ sì bá ní dá sí o. Orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé, ọmọ mi jẹ́ Quadri Ọlásùnkànmí Ògúnbọ̀dé. Ó ń lọ sí skul LASU ní Èkó. Ní ọjọ́ Thursday on the 16 ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. So wọ́n ní ó jáde, ó ti dé láti skul torí ó ní ṣọ́ọ̀bù ní skul tó ń ṣe kọ̀ǹpútà. So wọ́n ló ti dé, ó ti wálé ní nǹkan bíi 6. Wọ́n ní girlfriend ẹ̀ wá pé òun strong o, kó bá òun ra oúnjẹ wá. Oúnjẹ ló lọ rà fún girlfriend ẹ̀ tó ń padà bọ̀ lé ní alẹ́ nǹkan bíi around 9. Wọ́n ní wọ́n dá dúró níwájú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀. Wádìí wà níwájú ṣọ́ọ̀ṣì yẹn sí ilé tó ń gbé ojú bí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ kó dé ilé tó ń gbé. So láti bẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀. Àwọn aráalé wọn ò rí. Wọ́n bá pe àbúrò ẹ̀ tó wà ní Ìbàdàn tó ń skul ní Ìbàdàn pé wọ́n rẹ́gbẹ́ òun níjọ́ Friday. Ìyẹn bá pè mí. So bó di Saturday bàbá gbéra ó di Èkó. Gbàtà máa dé Èkó, àwọn ọ̀rẹ́ ẹ̀ ti wá pè pé wọ́n ti wà ní police station Ọjọ́. Gbàtà wá dé police station Ọjọ́, apá wọn ibi tí girlfriend yẹn ń ṣe statement lọ́wọ́ wípé ní Ọjọ́ tí wọ́n máa ń pè lọ́jọ́ Ọjọ́ lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni Ọjọ́ police station pé ó ń ṣe statement lọ́wọ́ pé òun lòun pè pé kó bá òun ra oúnjẹ wá pé òun strong. Nígbà tó dẹ̀ ń bọ̀, ọmọ lóun ti pàdé ẹ̀ tó ti gbé oúnjẹ yẹn fún òun tó ti padà sílé pé but òun àti ẹjọ́ wá ń sọ̀rọ̀ lọ lórí fóònù. Bí wọ́n ti jọ ń sọ̀rọ̀ lọ lọ́wọ́, ó ní òun wá sọ fún pé kóun bá òun kọ́ ti ọ̀rọ̀ táwọn sọ lọ́wọ́ pé kó bá òun pa fún pé àwọn kan dá òun dúró wá gbà àwọn olóde ẹdún ń bolo wà pé òun ti wà níwájú ṣọ́ọ̀ṣì náà kan fẹ́ bá òun sọ̀rọ̀ níwájú ṣọ́ọ̀ṣì bó oníwájú ṣọ́ọ̀ṣì náà tó délé tó ń gbé. So ibẹ̀ ni ìyẹn ti pa fóònù. So láptà yẹn ó pe mọ́mí ẹ̀ nǹkan bí around 20 after 9 pé kí mọ́mí òun sẹ́ni 10,000 sí òun yẹ́ wá ní kí ló fẹ́ fowó ṣe táìmì yẹn wá ní òun fẹ́ lówó yẹn ni wọ́n mẹ́rin ilẹ̀ ti ṣú òun ò lè sẹ́ni alátorí fóònù pé ẹ̀tọ́ lè dé báwọn sẹ́ni ẹ̀ ó ti lọ lé o pé wá dẹ̀ dàrọ́ là ó ní kó má wọ̀rí pé òun á pe àwọn ọ̀rẹ́ òun. Ọ̀rẹ́ tó wá pé ẹ náà jẹ́ kó máa yí wa pé ó pe òun ní after 9 nìkan bí after 9 yẹn náà ó béèrè pé òun yá wọn ní 10,000 àpá kí ló fẹ́ fowó ṣe náà pé òun fẹ́ fi ṣe jẹ́rìtọ̀ ni pé òun wá ń gbọ́ táwọn kan ń pè pé ọ̀làs pé kó dá wọn lóhùn. So láti bẹ̀ a ò rí. Ìgbà tí wọ́n dé police station wọ́n ṣe statement, bàbá bẹ̀rẹ̀ sí wá wọ́n wá ní pé kò sí nǹkan lè ṣe pé ká lọ track number ẹ̀ tí tá bá ti lè track number. So àpò ń bẹ̀ a lọ sílé ọ̀dọ̀ ẹ̀ pé bóyá wọ́n lọ́ọ̀ kilẹ̀kùn mọ́mọ́ lé ni wọ́n fi ń dá wà láàmú kankan. Mo ṣàjálẹ̀kùn rúùmù ẹ̀ a ò bá ní kankan nù yàrá ẹ̀ àpadà. Ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n á gba wájú ṣọ́ọ̀ṣì yẹn mo dẹ̀ kí wọn pé ẹ káàsán mo wọnú ṣọ́ọ̀ṣì yẹn pé ẹjọ́ wọ́n níjọ́ Thursday lálẹ́ bíi pé nǹkan kan ṣẹlẹ̀ bíi pé ọmọ mi ọkùnrin Quadri lórúkọ Ọlásùnkànmí pé ọ̀làsì ni gbogbo wọn mọ̀ sí mẹ́yẹn wípé ó ń lọlé wọ́n tó wà ṣọ́ọ̀ṣì yẹn ní àwọn òrí nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ bíi o. So adẹ́padà a lọ sí police station yẹn wọ́n sọ wọn pé a lè track kìíní ẹ̀ mọ́ ní Saturday pé ó sì di Monday tó wá di Monday ká máa bọ̀ bó wá di Monday mo pa kó mẹ́ bó wá di Monday mo á padà lọ sí police station yẹn wọ́n ní ká lọ san 100,000 naira wọ́n máa bá fi track àsan 100,000 naira. Wọ́n bẹ̀rẹ̀ tracking yẹn. Ìgbà tí wọ́n ṣe tracking yẹn gbogbo àwọn tí ó ń pè nígbà tá àti rí òun ni tracking yẹn mú wọ́n á sọ fún àgbà àwọn nọ́mbà tẹ kọjọ yìí àwọn nọ́mbà èèyàn wa tí wọ́n ń pè ní pé kò sí nọ́mbà outside inú gbogbo nọ́mbà tí wọ́n fi ń pè yìí tẹ track jáde. So àbúrò ẹ̀ wá ní pé kọ́jẹ́ pé òun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé òun lọ sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pé láptọ̀pù ẹ̀ nǹkan tó máa lọ ṣe lórí ẹ̀ yẹn wá lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lọ gbé láptọ̀pù ẹ̀ ó wá wo láptọ̀pù ẹ̀ ó fẹ́ fi wo account balance ẹ̀gbọ́n ẹ̀ ó wá mọ́ndẹ́ náírà ó send owó yẹn sínú account ẹ̀ pé a gbé balance wa àgbà tí yẹn máa gbé balance wa ló jẹ́ pé owó tó fi sínú ẹ̀ náà ni báńkì jẹ́ ní account ẹ̀ gbé padà pé 100 náírà tó fi sínú ẹ̀ pé kóun fi lè wo balance ẹ̀gbọ́n lórí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n gbà
àwa lọ sí police wa lọ complain fún wọn wá ní pé ká lọ sí báǹkì lọ gba payment account àbáwọn ṣe ń pè so wọ́n ṣàṣe gbogbo nǹkan yẹn ìgbà tó máa lọ ṣe orúkọ tí àwọn tó wá ṣe owó yẹn jáde on the 16 ni wọ́n gbé láàánú àti rí iná ní pé ibi tó dé níwájú ṣọ́ọ̀ṣì yẹn ìgbà tí wọ́n máa ṣe owó yẹn wọ́n ṣe ní 17 after 2 a.m. 20 after 2 a.m. ni wọ́n ti ṣe owó yẹn jáde kóònù àkáǹtì ẹ̀ wọ́n ṣe jáde sínú àkáǹtì Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ so wọ́n ṣá track nọ́mbà yẹn nọ́mbà tó ṣe dé tí Sheriff yẹn lò ló kọ́kọ́ ṣe káàdì 10,000 naira sí pàtó ṣe káàdì 10,000 naira sí nọ́mbà yẹn ni báńkì print jáde pẹ̀lú nǹkan yẹn wọ́n wá lọ mú nọ́mbà yẹn àwa lọ track èèyàn wá kọ́ wà lábẹ́bẹ̀ wá pé owó tí wọ́n gbà lọ́wọ́ alẹ́kọ̀ọ́ yẹn track yẹn ti pò pé ọ̀mọ̀ anẹ́nìkan tó lè bá a ṣe ní Abẹ́òkúta náà ní ká sẹ́ni 50,000 sí wọn a sẹ́ni 50,000 wọ́n bá a ṣe track yẹn àwọn nọ́mbà tí track yẹn wá gbé wá wọ́n á rí àwọn tí ó ń pè jù nínú ẹ̀ ọmọ gẹ́ẹ̀ kan wà ń bẹ̀ ìyẹ́ ẹ̀ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ̀ but ẹni tó ń pè jù ọmọ gẹ́ẹ̀ nǹkan ló ń pè jù ọjọ́ ń pera wọn jù wọ́n wá ní pé wọ́n ṣàpè nọ́mbà yẹn wọ́n rí pé obìnrin ni wọ́n wá ní pé kọ́mọ mi ọkùnrin yẹn àbúrò ẹ̀ tá à ń wáyì pé kó tòsí ọmọ yẹn ìgbà tó tòsí ẹ̀ pé òun láìkẹ̀ pé wọ́n wá ní pé bó ló ti rí nọ́mbà pé àwọn kan ló fún nọ́mbà ọ̀nà ìgbà nọ́mbà lọ pé òun láìkẹ̀ òun fẹ́ fẹ́ so ó ṣàdá ẹ̀ lóhùn wọ́n á ní kẹ́yìn ọmọ mi ẹ send picture sí òun ìyẹn send picture kan sí ìyẹn náà wá ní pé kó send picture tiẹ̀ náà wá ìgbà tó máa send picture wá ó wá ṣe fídíò pẹ̀lú picture tó send yẹn ó wá jẹ́ wájú ṣọ́ọ̀ṣì ibi tọ́mọ ẹ dé gangan tọ́mọ mi dé gangan ló ti ṣe ní àpẹẹrẹ wa sọ gbà dáàdì mi ẹ wò kíní ibi tọ́mọ ibi tẹ́ ẹ̀gbọ́n dídẹ ẹ̀gbọ́n dé gangan ni tọ́ sọ pé ẹ̀gbọ́n dé gangan wájú ṣọ́ọ̀ṣì tàbá máa wájú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n máa ń ṣe pósì ẹ̀ ṣe là ń wọlé tí ọmọ mi gbé ní ìsàlẹ̀ so láti ibẹ̀ abẹ̀rẹ̀ sí atarabọ̀ abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí wá gbà tí wọ́n máa di Thursday wọ́n lọ mọ́ ọmọlédì yẹn oníkọ́ ọmọlédì yẹn ṣe owó sí lédi ẹni pé kó sẹ́ndì owó sórí àkáǹtì lórí fóònù kó ra káàdì fún ọmọ mi ra káàdì 1,000 fún ó tún ní kó ṣe dátà fún ó ti ṣe dátà 1,000 fún ṣùgbọ́n á di Thursday wá ní kó pàdé òní nínú skul lásùnbẹ̀ bàtọ́ á lọ pàdé ẹ̀ nígbà bíi 3 yẹn àwọn ọlọ́pàá wọn jọ lọ ni bóun dẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá bá mọ̀ bọ̀ ní police station bóyá police station wọ́n wá dá nọ́mbà bọ̀bọ̀ tí ó ṣòwò jáde yẹn wọ́n dá yẹn lórí fóònù yẹn wọ́n rí pé ògbórúkọ bọ́ọ̀ yẹn wá wọ́n béèrè pé bó ló ti mọ̀ wá ní ṣọ́ọ̀ṣì àwọn olùwò ti mọ̀ pé mo ló ń gbé náà mọ̀ ibi tó ń gbé ṣùgbọ́n mo mọ lé bàbá ẹ̀ ojú ẹsẹ̀ wọn bá bọ́ sínú mọ́tò padà wọ́n bá gbé lọ lé bàbá ẹ̀ wọ́n yé délé bàbá ẹ̀ wọ́n bá bàbá ọmọ yẹn lé wọ́n béèrè pé ọmọ yín báyìí báyìí náà béèrè bàbá ní à wọ́n tó bá fọwọ́ ẹ̀rẹ̀ fà lọ́dọ̀ ọlọ́pàá kó lọ dáhùn pé kò sí tó kàn nù so wọ́n wá mú wọn pa bẹ́ẹ̀ fún pé jáde fún àwọn ọlọ́pàá bá mú wọn mú dé police station wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní àkáǹtì ó náà ní ta ló ṣe owó sínú àkáǹtì ó náà mẹ́ni tó ṣe owó sàkáǹtì ó náà mẹ́ni tí ó ṣe owó sàkáǹtì ó wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n bèè ní ẹ̀kí gbọ́kàn so kò jẹ́wọ́ odijọ́ kejì ó ṣe àwọn ọmọ ẹgbẹ́ ẹnìkan ní fashion designer lòun ń ṣe òun máa ń ta materials nǹkan kan pé àwọn tó sẹ́ni ó sì wò wọ́n mọ̀ wọ́n àwọn bèèrè pé báwo ni ẹ ṣe máa ṣòwò sí ẹ tó dìmẹ́ni tí ó ṣòwò sí ẹ ọlọ́pàá ṣàfihàn ìjọ ẹ ọmọlédì yẹn wà ń bẹ tí tá a fi mú gbà tí wọ́n lọ sáàṣì ilé bọ́ yẹn wọ́n gba ṣọ́ọ̀ṣì ní ilé ṣọ́ọ̀ṣì ọmọ gẹ́ yẹn gbàtọ́ débẹ̀ bàbá ẹ̀ wá tẹ̀lé wọn padà wá sí police station gbàtọ́ wá di wọn wá lẹ́ ìbọn bíi ìṣẹ́wù wọ́n ti fẹ́ rí àwọn ọlọ́pàá fẹ́ rí ní sọ ọmọbìnrin tí wọ́n fi mú Sheriff gbàtọ́ wá lọ sọ fún DPO wá ní pé wọ́n máa fi ọmọ ẹlẹ́ pé first suspect ni o pé kọ́ lọ lọ́ọ̀kẹ́ àwọn ọlọ́pàá wá lọ sọ fún bàbá ọmọ ẹ pé wọ́n máa tọ́ ọmọ ẹ mọ́lẹ̀ lọ́rọ̀ oúnjẹ wá fún ọmọ ẹ bí bàbá ṣe dìde bó ṣe lọ nìyẹn kó padà wá bó wá díjọ́ kejì láàárọ̀ alẹ́dìmọ̀lá àti jíde bẹ̀ nígbà bí 8 àwọn ọlọ́pàá yẹn bá wa ń bẹ̀ gan ni so ìgbà tó wá di pé wọ́n lọ mọ́mọ́ ẹ jáde nínú sẹ́ẹ̀lì wọ́n á ní kó ṣe statement yẹn ló wá ń ṣe ló wá kọ orúkọ bàbá ẹ̀ wọ́n wá rí pé orúkọ tó kọ yẹn orúkọ bàbá ẹ̀ tó kọ yẹn ó wà ní orúkọ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe owó sí nígbà tí wọ́n ṣe owó jáde kúrò nínú àkáǹtì ọmọ mi ọmọ tá à ń wá pé alàgbà iná kọ́kọ́ ṣe owó sí wọ́n bá pè gbàtọ́ pè láti nǹkan bíi 10 àárọ̀ nǹkan bíi 5 ìrọ̀lẹ́ ló ṣe dé gbàtọ́ dẹ̀ débẹ̀ wọ́n bá ń bèrè rẹ̀ pé ta ló ní orúkọ yìí olóhùn ta ló ṣe owó sí wà ń ṣe mẹ́ẹ̀mẹ́ ọlọ́pàá ní à bí ẹ sọ pé ẹ̀mọ́ ọmọ yìí nígbà tẹ́ wọ́n mọ́ ọmọ yìí débí lánàá tẹ́ sọ pé kékeré lẹ ti rọ́mọ yìí gbẹ̀yìn ọlọ́mọ ṣe jẹ́ wá ní ẹ ṣọ́ọ̀ṣì àwọn ló ń wá ọkọ̀
lọ́tọ́ ọ̀rọ̀ bàbá wọ́n ṣàkí ọmọ ẹ̀ mọ́lẹ̀ wọ́n mú òun náà wọ́n sínú sẹ́ẹ̀lì gbòdìjọ́ kejì ló jẹ́ Saturday tí Friday náà ti mú alàgbà yẹn wọ́n fẹ́ wọn méjì sílẹ̀ gbòdì Saturday wọ́n ṣàkó wọn síta wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn gbọ̀kan náà ni alàgbà yẹn sọ pé yẹn ó ṣe ó sì òun fẹ́ ṣe fẹ́ǹsì lọ́mọ yẹn ṣe ó sì òun àwọn ọlọ́pàá yẹn ń béèrè lọ́wọ́ pé báwo ló ṣe máa ṣòwò sí ní òru tí ò ṣe ní ojúmọmọ ó yẹ jẹ́ táìmù tí ọmọ ìṣòwò jáde nínú àkáǹtì alákáǹtì ló ṣòwò sẹ́yìn náà sọ wọ́n ṣàwà nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ bọ̀ nígbà jọ tí àwọn ọlọ́pàá yẹn ọmọ yẹn ṣòwò sí màmá ẹ̀ Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ Sheriff Rabiu ó ṣòwò sí màmá ẹ̀ ó ṣòwò sí alàgbà àwọn ọ̀rẹ́ tó ṣòwò sí bíi 300 200 àwọn tó bíi 5 tó ṣe owó sí so bàtí àwọn ọlọ́pàá yẹn bá bẹ̀rẹ̀ sí brain yẹn ló wá sọ fún yẹn pé àwọn ọ̀rẹ́ òun ló mú fóònù yẹn wá bá òun nílé pé òun bá wọn ṣe owó orí ẹ̀ jáde bọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wà ó ní òun mọ̀bí tó ń gbé òun mọ̀bí kankan so bàtà àwọn ọlọ́pàá tó wà ní ọjọ́ yẹn tó rí pé wàhálà àwọn ṣọ́ọ̀ṣì yẹn ti ń fẹ́ pọ̀ jù wọ́n ní àwọn máa transfer ẹjọ́ yẹn kúrò níbẹ̀ pé wọ́n ti lọ sáré lọ gba lọ́ọ̀yà yẹ kó lè béèlì alàgbà yẹn bàtà yẹn sọ fún wa pé tó bá di Monday wọ́n máa gbẹ́jọ́ yẹn lọ sí Ìkẹjà wọ́n máa transfer lọ sí Ìkẹjà o ká lọ wúwo mọ́tò wa ọkọ̀ tó máa fi gba mọ́tò tó máa gbé wọn lọ ṣáà ká lọ wá 80,000 wa àlọ́ wúwo fún wọn mo wá di Monday báyìí bí mi ṣe padà níbẹ̀ Monday mo dé lọ́jọ́ ọ̀sẹ̀ kẹta wọ́n sọ wáyé pé wọ́n lọ sí Ìkẹjà mọ́ pé onípàtì ni wọ́n gbé wa lọ then nígbà tí wọ́n mú ọmọ yẹn jọ Friday yẹ wọ́n pè yẹ náà wá wọ́n mú yẹ ìgbà tó mú yẹ ìyẹn ti pe àwọn bóyá àwọn fámìlì wọn ó ti pè wọn kó tó máa bọ̀ torí wọn kàn sọ pé wọ́n mọ́ ọmọ òun so ìgbà táwọn ọkùnrin mẹ́ta kan wọ́n wá débẹ̀ wọ́n rí pé wọ́n ti mú ọmọ yẹn wọ́n ti mọ́lé wọ́n ti tìyẹ́ náà mọ́lé àwọn náà tún pìtì wa gbà èèyàn náà ń wá ìgbọ̀n kan wọ́n dẹ̀ gba fóònù nọ́mbà ọmọ mi yẹn lọ́wọ́ ọlọ́pàá pé àwọn náà máa lọ tíráàkì nọ́mbà yẹn bó bá ṣe jẹ́ àwọn wá fún ọ lésì so ìgbà tó wá di Monday tó gbé wa lọ sí pàǹtí yẹn bá ṣe dé pàǹtí tá a wọnú ilé tó ti fà wá lé àwọn tó máa ṣe kéèsì yẹn lọ́wọ́ a kàn rí bọ̀bọ̀ tó wá sí ọjọ́ yẹn pẹ̀lú yúnífọ̀mù lọ́rùn lọ́mọ máa sọ pé ẹni tó wá sí ọjọ́ ní wá bá ìyá ọmọ yẹn ìyá Sheriff nìyẹn o so ó kọ̀ wá súnmọ́ Sheriff yẹn wá sọ pé ìwọ ọwọ́ ti tó ẹbí nísìn gbogbo ìgbà tó wù ó ṣàṣọ lójú wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn máa pítí èèyàn so ó dẹ̀ kú mbẹ̀ ó lọ tiẹ̀ ìjọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí àwọn yẹn náà ní ká lọ wó wá pé wọ́n máa tíráàkì àwọn nọ́mbà pé ọmọ yẹn ó ti jẹ́wọ́ fáwọn pé ó ti sọ àwọn nọ́mbà ọ̀rẹ́ fún wọn kọ̀ọ̀kan wọ́n yà ń ṣe kéèsì yẹn mọ́ṣẹ́ ń ṣe kò tẹ́mi lọ́rùn kọ́ ìjọ kan padà báyé ń lọ tá à ń bọ̀ lójoojúmọ́ bẹ̀ wọ́n lè mọ́ á sọ wọn gbà nǹkan tẹ́ ń ṣe yìí kò pé mi kò ọmọ là ń wá yìí ó ti lọ bí a month ó ti lé ní 15 days báyìí a ò rọmọ a ò rí nǹkan kan a ò gbọ́rù ẹ̀ ọmọ tó yí a ti rí owó nínú àkáǹtì ẹ̀ rí wọ́n béèrè pé mo ní ọmọ wà lọ́wọ́ ẹ̀ pé kán gba fóònù ẹ̀ kán tiẹ̀ tú fóònù ẹ̀ wò pé ibi tí ọmọ bá wà ó lè lẹ́nu kan tọ́jọ́ wà lẹ́nu tọ́jọ́ ṣe nǹkan yìí aṣáàmù àwọn ọ̀rẹ́ ìgbà tán máa lọ mú fóònù ọmọ ẹ̀ mi mo ní kán lọ mú fóònù ẹ̀ kán tú fóònù ẹ̀ ìgbà tán wá lọ tú fóònù ọmọ ẹ̀ wò wọ́n rí pé ọmọ yẹn ṣáàtì pẹ̀lú àwọn ọ̀rẹ́ pé mátà yẹn so bí náà ṣáàtì ń wo fóònù yẹn wọ́n rí ibi tí ọmọ yẹn ti mú ìbọn dání tó gbé ìbọn dání nínú fóònù ẹ̀ tó nínú píkṣọ̀ tó yà sórí fóònù wọ́n á bèèrè lọ́wọ́ ìgbẹ́ báwo ṣe wá sọ pé kọ́ọ̀tì làwọn wọ́n náà ẹ̀yìn mélòó ni wá sọ pé 6 làwọn pé ṣọ́ọ̀ṣì alàgbà yẹn gọ́gọ́gọ́gọ́gọ́ àwọn tí ń ṣe méjì ibẹ̀ làwọn tí ń pàdé pé lídà àwọn gọ́gọ́ ni alàgbà rẹ̀ ṣàṣùmí ọlọ́pàá yẹn ṣàṣọ pé ìmá ọ̀rẹ́ wọn máa ṣẹ́ mo sunkún jáde níbẹ̀ ìjọ yẹn ni mo sunkún jáde àdẹ̀gbéra àwálé padà sábẹ́kúta wọ́n tún pè wá pé ká wá àtúnpadà lọ bọ̀dé mọ́ṣá ṣe ń ṣe wá kò pè mí rárá kò ọmọ ni mo wá kò iṣẹ́ ran lẹ́yìn èèyàn bá sọ̀rọ̀ èèyàn máa wà mo ṣàbẹ̀rẹ̀ sí dáàbò mo bẹ̀rẹ̀ sí dáàbò kiri owó ọmọ mi ò rí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ìṣúwà báyìí ọkọ̀ darí wa kiri àwọn ọmọ kan tí wọ́n lè ṣe but láti Thursday Friday tó kọjá yìí làwọn èèyàn ti ń pè mí lórí fóònù pé wọ́n rí kan tó ń pòsì jáde o àwọn ọmọ skul tó wà níbi dé wọn náà ládùúgbò bẹ̀ wọ́n ń pè mí pé wọ́n ti wá wú òkú kan o àwọn ọmọ òkú tó wú lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì o bóyá ọmọ kó máa lọ jẹ́ ọ̀làsì ni o but mo wá di ijọ́ Saturday àkọrin pósì lóríṣiríṣi lórí WhatsApp lórí Facebook àti
torí wàhálà yìí gan mo ti ta mọ́tò mi kò sówó lọ́wọ́ wá dálé fi ṣe kéèsì kan ní kọ́kọ́ mo ti ta mọ́tò mi torí kìíní mo rọ́mọ́ mi ò rí àwòrán pé ara àyẹ ọmọ nàìjíríà kan gbà mí o kọ́ ṣàánú mi o mi ò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ́ ṣàánú mi ọmọ ti ṣe tán skul ó dẹ̀ ṣe kiri ló kú skul báyìí. kò sí kankan lọ́wọ́ wọn mọ́ ọkọ̀ jẹ́ ọmọ nàìjíríà kan gbà mí kọ́ ṣàánú mi báyìí o mi ò rókù ọmọ mi ò ráàyè o mi ò mọ̀ fẹ́ gbọ́ ọmọ mi sí o kọ́ ṣàánú mi báyìí ọlọ́pàá àbọ̀ ọlọ́pàá ń ṣe o àmọ́ tó lọ́pàá yé lórí ọmọ mi má báyìí òye mi mọ́ o ojoojúmọ́ ló ń pè mí àná báyìí oríṣiríṣi náà wá mi kàn mí nílé pé kí wo ọmọ mi ní tó pòsẹ̀ oríṣiríṣi kọ́ ṣàánú mi báyìí mi ò rọ́ mọ́ mi kọ́ ọmọ nàìjíríà kó gbà mí o ó pè láti gbìyànjú o. ìbátẹ́ gbọ́ pé tẹ́rin ní wọ́n pè lórí fóònù pé wọ́n rí wọ́n ti wá wò ó sẹ́yìn òpó ọlọ́pàá ń gbà náà ni. a pe ọlọ́pàá níjọ́ Sunday mo fi fóònù pásọ agan mo fi pe ọlọ́pàá tó wà ní ṣáàtì kéèsì ẹ̀ wípé agbọ́n nǹkan báyìí kan báyìí wọ́n dẹ̀ ní kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ta ló ń sọ nǹkan yẹn fún wa pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé báwo ni àwọn ṣọmọ máa lọ wókò ọmọ tí wọ́n ní mú bàbá ọmọ àbáwọn fámìlì ẹ̀ lọ síbẹ̀ wọ́n ní rárá ká má gbàgbọ́ ká má ṣe kankan kán jọ torí Ọlọ́run kò yé wa mọ́ náà ni mo ṣe wá síbí kán jọ kán ṣàánú wa báyìí o àwọn èèyàn wa tó ti gbìyànjú lórí wa pọ̀ gan tó ti gbìyànjú lórí wa gbogbo bí a ti jẹ gbèsè tó rẹ̀ kò sówó kankan lọ́wọ́ wa torí mọ́tò tí mò ń lò mo ti ta mo ti jẹ kankan lọ́wọ́ bíríkìlà ni mo ṣe o mo ti ta mọ́tò mi ò rọ́mọ́ mi tó rọ́mọ́ mi mo ṣe ta mọ́tò mi pé wọ́n mi ti bá mi tẹ̀ ní rọ́mọ́ mi gbogbo mi mo ṣe dàbò tó àrùn rọ́mọ́ o ti lé lóṣù oṣù kejì ló ń lọ yìí o láti ọdún 16 January òun náà ti jí mi lọ́mọ gbé wa àrí okùn àrá ayé o sọmọ nàìjíríà kan ṣàánú mi kan gbà mí báyìí o. àwọn tí wọ́n ń pè yín yẹn tí wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣé àgbègbè ibi tí wọ́n ti. àwọn tó wà níbi skul àdúgbò wọn ni bí wọ́n ti gẹ́ẹ̀tì nọ́mbà bóyá gbà tí wọ́n ọmọ mi ti póòsì kíní ẹ̀ síta pé wọ́n á ń wá ọmọ pé ó miss pé bóyá níbi tó bá rí kọ́ máa sì pé bàbá àbí yẹ náà ṣe sẹ́ndì àwọn nọ́mbà yẹn sí wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pè mí lórí yíríṣi gbogbo àwọn tó mọ̀ wá àwọn fámìlì tó mọ̀ wá tó mọ̀ fámìlì wa náà ló bẹ̀rẹ̀ sí pé wá títí kan London kan ló pè wá pé àwọn rí nǹkan báyìí pé ọmọ mi ò rọ́mọ́ mi kọ́ ṣàánú mi báyìí o kọ́ ṣàánú mi o mi ò rọ́mọ́ mi o mi ò rí kọ́ọ̀dù ìmọ̀ o mi ò rókun mi ò ráàyè o kọ́mọ nàìjíríà kan gbà mí o. ẹ̀yin náà ò bódìdí àgbàlagbà ṣe ń wa ẹkún mu bíi gàárì sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run o ẹ sì bẹ̀rù àtúbọ̀tán àfi kárí ìdájọ́ òdodo ni o àfi kárí ìdájọ́ òdodo lórí ikú Quadri bí bẹ́ẹ̀ kọ́ ní tí ó ṣẹlẹ̀ Elédùà ló mọ̀ o lóòótọ́ orí ọmọ tuntun gbà kó ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ó lè má tẹ̀yàn lọ́rùn o ẹ̀yin ilé ọlọ́pàá ó dọwọ́ yín lórí ọ̀rọ̀ yìí o.